ọ̀rọ̀ gbogbo ò kì í sì lẹ́yìn alábàáhùn ẹ̀yin èèyàn tẹ́ bá tún gbọ́ nǹkan tí wọ́n ní Àgbàlá Gabriel tún ṣe sí Folúkẹ́ Dáramọ́lá yóò mà tún ṣe yín kàyéfì ọ̀rọ̀ Morenikeji la ṣe ń sọ lọ́wọ́ wọ́n tún gbọ́rọ̀ Folúkẹ́ Dáramọ́lá wọlé ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o mo ti gbóhùn tẹ mọ̀ ń jẹ dé ṣeré lèyí ó tún gbẹnu tán kódà ó tún kà sí àrà o ó ní agbára díẹ̀ wọ́n ní Folúkẹ́ Dáramọ́lá ti ń tọ́jú ìyá àbejì bọ̀ ọjọ́ ti pẹ́ gbogbo ìgbà tó yẹ pé ara ẹ̀ ṣẹ̀ sì lé kókó gan àmọ́ tí ò sówó lọ́wọ́ ẹ̀ Folúkẹ́ Dáramọ́lá pẹ̀lú NGO tóun ní OPAC àbí POPAC bí nǹkan náà porúkọ ẹ̀ wọ́n lóun ló fi ń gba owó fún màmá yìí kódà wọ́n ní kò gbowó sí personal account ara tiẹ̀ pẹ̀lú àkáǹtì ọmọ màmá yẹn gangan ni wọ́n gba owó sí kódà ó ní lára àwọn followers òun wọ́n ra márúwá fún ọmọ màmá yẹn tọmọ yẹn ń fi márúwá yẹn tó fi ń ọ́zù tó dẹ̀ fi ń pèsè owó oúnjẹ fún màmá yẹn kódà wọ́n ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí lòun ti sanwó ilé tí màmá àbejì tí wọ́n ń gbé àkọ́kọ́ tóun kọ́kọ́ sanwó olówó ọdún méjì lòun san nílùú Èkó ni o kẹlẹ̀ mọ́rú iye owó tó san ó tún sanwó ilé lẹ́lẹ́kejì nígbà tílé yẹn tó expire wọ́n ní kò pẹ́ kò jìnnà o pé ọ̀rọ̀ di pé wọ́n gbé màmá yìí wá sọ́dọ̀ Àgbàlá Gabriel tágbàlá Gabriel sọ wípé òun nílẹ̀ sínú estate òun pé òun fẹ́ kọ́lé fún màmá àbejì wọ́n láti gbà yẹn náà ti bẹ̀rẹ̀ sí ní rọ́bìṣì NGO Folúkẹ́ Dáramọ́lá arábìnrin yẹn jáde o ó fi gbé ta kódà màmá ẹ sábọ̀dù náà àwọn náà dá sọ̀rọ̀ yìí lóní sàn-sàn ni o wọ́n dá sí gidi gan ẹ wò ó ẹ dákun dáwọ ẹ súnmọ́ bí èèyàn mi ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ lórí tí mo mú wá fún yín ní sáà yìí ẹ wò ó gbẹnu tán ó lékè nkà bẹ́ẹ̀ náà ló pakasọ láì gbà yín lákòókò ara ẹ̀yin sáré yí kíní sókè kẹ́ farabalẹ̀ wá gbọ́ àlàyé ọ̀rọ̀ tí wọ́n ṣe nínú fọ́nrán eléyìí tí mo mú wá yìí ẹ má yí kúrò ńbẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. ẹ jẹ́ ká gbọ́rọ̀ má bínú Folúkẹ́ Ọlọ́run á restore gbogbo tó ti bọ́ lọ́wọ́ ẹ̀ Ọlọ́run máa restore ẹ̀ padà lórúkọ Jésù Kristi ẹ jẹ́ kó ṣàlàyé bó ṣe gbowó fún ìyàbẹ̀jì ṣé inú àpò ẹ̀ ló gbà sí ni àbí ìyàbẹ̀jì ló kó fún. Over to you Folúkẹ́, you welcome online kí ni kan kéèyàn lọ títí ní ẹ̀mí. Ẹ kálẹ́ màámi, ẹ kálẹ́ gbogbo ilé. Welcome. I'm happy to be here and màámi ẹ ṣé gan ni màá o àgbáyé á túbọ̀ dalẹ̀ o ẹ kó àjẹpọ̀ God bless you ma. Actually nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ìyá àbejì ọmọ láyé le mo ti ń tọ́jú wọn tipẹ́tipẹ́ kò dẹ̀ ń ṣàwọn nìkan even ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń tọ́jú wọn mo come online at any point láti wípé kí n wá gbèrè owó lọ́wọ́ anybody. I paid for her rent on 2 consecutive occasions. The first time, I paid 2 years' rent without requesting from anybody. When she came to me crying, and I knew that I could afford it, the first time I think was where 400 or 500k. Mo sọ nígbà yẹn, wọ́n ní landlord wọ́n disturb wọn. Ìgbà tó tún yá tí mo tún travel out, tó tún wá sọ fún mi pé àwọn fẹ́ kúrò nílé ẹ̀yẹn pé landlord yẹn ti fáwọn ní notice to quit. Mo tún sanwó yẹn again. After tí mo sanwó yẹn, from my pocket, I didn't collect it from anybody, from my personal pocket. After tí mo sanwó yẹn ni wọ́n kàn déédéé pè mí ní ìpè pàjáwìrì pé ìyá àbèjì ọmọ aráyé lè sick. Mo tún lọ gbé wọn ní inú igbó tó wà àtọ́nà wà bẹ́ẹ̀. Mo lọ gbé wọn, a gbé wọn lọ hospital. We spent another 200 and something. That was about before kó tó di pé wọ́n wá ní melt down. Wọ́n ti ń sick tá ti manage for a while. Timothy or buy anybody, Timothy come to the social media láti bèrè owó fún wọn. So after that, I took wọn lọ hospital. But I go to hospital, tí ara wọn tó wà balance there, mo tún fún wọn ní owó. After that ni èmi wá lọ. Ìgbà tó wá fi sick tó fi di pé sickness yẹn pọ̀, tó fi lọ sórí social media. Ìgbà tó máa lọ sórí social media gan, orí social media mo ti rí mo wá pé ọmọ wọn pé kí ló ní tẹ̀ ṣe sọ fún mi pé màámi sick torí màámi ni máa ń pè wọ́n. Pé kí ló tẹ̀ sọ fún mi pé màámi sick pé bo náà wà wọ́n náà wà ní Mushin. Ni mo fi lọ bá wọn. In between a controversy, I do ask question. Yes ma. Ìgbà tó ń rẹ́pù wọn ṣé màmá ò sick ṣé o mọ̀ pé màmá sick ni tó fi sọ pé màámi sick.
gbogbo time gbà yẹn mo kàn máa ń send owó sí ọjọ́ mi 5 ọjọ́ mi 10 ọjọ́ mi 15 but gbogbo time orí sí wọn ṣé gbà yẹn wọn tí ní stroke mo kàn send wọn tí ní stroke gbà yẹn ti get ẹ ìgbà tí stroke yẹn wá break wọn down pátápátá tó jẹ́ pé wọ́n wá lọ instead kan wá sọ fún mi gbà yẹn mo wá lọ sórí social media mo wá pe sister yẹn kí ló ń tẹ̀sí sọ fún mi pé stroke yìí pọ̀ tó báyìí kí ló ṣẹlẹ̀ at what point did it degenerate to this wọn náà wò fẹ́ máa disturb mo ní ẹ̀ ń disturb mi báwo ṣe bẹ́ẹ̀ mi ni mo gbalé ilé ìka yẹn fún wọn pé why didn't you tell me wọ́n ṣáà ní pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ mo ṣáà lọ sọ́dọ̀ àbúrò wọn ní Mushin ìgbà tá a dọ́dọ̀ àbúrò wọn yẹn ni mo wá ní okay we have to solicit for money because I was financially strong then so now I have to go live the first time ìgbà tá a go live the first time for her everybody supported one thing I was because maybe because of the fact pé mi ò like unnecessary scandal and all I was giving I put Iya Ibeji Omo Araile's account in the life in the money that I was collecting for her through Instagram account to ọmọ wọn tẹ́ bá pè ọmọ wọn tẹ́ bá béèrè account wọn lówó gbogbo owó wà we collected almost 10 million from her gbájú bẹ́ẹ̀ gan lọ a friend of mine gave her Marwa kẹ̀kẹ́ Marwa. ṣé ń gbà yẹn Ìyá Ìbejì ti ní stroke. bẹ́ẹ̀ ni ìgbà kan ní stroke tá a ti gbé wọn lọ sí hospital àkáǹtì ọmọ ẹ̀ tí mo bá sọ̀rọ̀ yẹn lórí ilẹ̀ ń sanwó yẹn sí àkọọ́lẹ̀ she confirmed it. She confirmed it. Yes ma I didn't collect any money in my account so account yẹn ni mo ń gbowó sí àwọn ẹlòmíì tó máa rò pé okay Folúkẹ́ we want to donate to your foundation náà máa fún mi ní owó I was doing it in a way tẹ́ pé àwọn tó fẹ́ fún Ìyá Ìbejì Ọmọ Aráyé lówó wọ́n fún wọn those that felt that okay àwọn fẹ́ contribute to para wọ́n máa fún mi lówó separately. What is para? Apart from owó tó Passion Against Rape and Abuse in Africa Foundation. Okay. Para because so òun mo wá launch ní Dublin 2011. So ìgbà tí àwa ṣàgbóhùn yẹn máa ní okay but àwọn èèyàn wá suggest wípé okay maybe because she needs a conducive environment okay pé kàn gba ilé sí Ìkòròdú ìgbà tó yẹ pé Ìkòròdú ni most àwọn àgbàlagbà àwọn actors yẹn máa ń wà wípé at least wọ́n máa rí àwọn ẹgbẹ́ wọn máa bá wọn dọ̀wẹ́kẹ́ ṣe kínní pé àá gba ilé síbẹ̀ fún wọn àá dẹ̀ gba shop síbẹ̀ fún wọn Márúwá tí ọ̀rẹ́ mi yẹn Dr. Báyọ̀dé tí ó fún wọn tó ló fún wọn ní Àkúrẹ́ àwọn náà wọ́n fún ní brand new Márúwá èmi ni mo lọ gba Márúwá yẹn tí mo dẹ̀ gbé tí ìmọ̀ Agbala Gabriel. rárá wọn tí mọ̀ so ìgbà tẹ́bọ̀ jíjà ń contribute ó wá sọ fún mi ọmọ wọn wá sọ fún mi pé ọ̀rẹ́ àwọn kan sọ pé láti diaspora sọ pé kọ́ lọ bá pásítọ̀ kan Agbala Gabriel mo dẹ̀ ní báwo lẹ ṣe máa lọ bá pásítọ̀ pé is it not the same thing tí a fẹ́ ṣe níbí òun náà lẹ fẹ́ lọ ṣe wọ́n ní Agbala Gabriel sọ pé wọ́n kọ́ lọ kọ́lé sí ọ̀dọ̀ ẹ̀ pé kọ́ lọ kókó òun nílẹ̀ tó máa kọ́lé sí mo á sọ fún wọn lọ́dún náà lọ́hùn mo ní ọkọ̀ fẹ́ lọ kó ìyá ìjìyà ní ibi tẹ́ ń gbé wọn lọ ni. báwo ni Agbala Gabriel ṣe dé ọ̀dọ̀ wọn báwo wọ́n ṣe connect. ọ̀nà ọ̀rẹ́ àwọn kan ní diaspora tó send owó sáwọn ló ní pé káwọn lọ bá Agbala Gabriel nílé ọmọ wọn ẹ̀dẹ̀ ló lọ bá Agbala Gabriel. but according to ọmọ ẹ̀ ó ní àwọn ní ilẹ̀ kan tó yẹ kí Agbala Gabriel kọ́lé sí Èkó kan tó insist pé kó máa bọ̀ nínú oko. bẹ́ẹ̀ ni ó nílẹ̀ sí Atan èmi náà mọ ibi tílẹ̀ náà wà ìgbà tá à ń wo option mo náà sọ pé bóyá owó díẹ̀ tá a bá rí ẹ̀ ká kọ́kọ́ lọ kó owó yẹn díẹ̀ sí ìgbà tó gbalé tán ká kọ́ lọ kó owó ilé yẹn díẹ̀ sí orí ilẹ̀ yẹn because ọwọ́ wọn lówó wà mo kàn ń bèrè lọ́wọ́ ibo lẹ náwó dé ni the money was not with me but I was just monitoring things from the little way I could so that at the end of the day màá lè mọ̀ pé at least àwọn èèyàn tó ń contribute owó kó má dàgbà bóyá. gbowó through para which is your organization òfò wáyé tó fi kúkú máa fi owó yẹn ṣe physiotherapy fún ìyá yẹn nígbà tó ní stroke instead tó fi kó fọ́ọ̀mù ẹ̀. a gbé wọn lọ sí hospital physiotherapist wà ń bẹ̀ à ń ra oògùn fún wọn gbogbo ẹ̀ là ń ṣe but because of the fact wípé I was okay ni mo tún wá and I had a lot of mo máa ń wà conservative ní mi partner mi gan-an náà wà ń bẹ̀ bọ́sẹ̀
bọ́sẹ̀ ìyá ọkọ̀ bọ́ǹbìtà òun náà gbowó táì gbà yẹn bọ́sẹ̀ bá sọ pé ó yẹ kó máa lè kó lè mọ́nítọ̀ owó ìdáadáa in fact kí bàbá kí veteran Fádèyí Olóró kó tó kú ìfúnra torí ìgbà tí ọmọ wa sọ pé àbẹ́yàn kówó jẹ èmi ò gbé mi ò wọ́n ní kánàtì náà gbowó fún wọn so the question ó máa lọ sọ́dọ̀ ọmọ ìyá àbèjì ni máa sọ̀rọ̀ lọ. So at the end of the day aṣá gbowó yẹn bá ṣe gbowó yẹn tán owó yẹn was almost about 10 million gbà yẹn so mo á ní whatever it is àwọn èèyàn wọ́n fẹ́ kí ìyá ìwà òkè mo wá bá estate agent kan sọ̀rọ̀ ní Kòròdú àgbálẹ̀ fún wọn ní Kòròdú àdẹ̀gbà shop wípé wọ́n máa wà ní shop at least wọ́n máa wá nǹkan díẹ̀díẹ̀ tà ọmọ ẹ̀ á máa ṣe transport á máa jámàjámà pẹ̀lú márúwá yẹn. láti máa fi fún di màmí. bẹ́ẹ̀ ni bí ọ̀rọ̀ Agbala Gabriel ṣe wọlé nìyẹn o ìgbà tọ́rọ̀ Agbala Gabriel wọlé ló bá dẹ̀ wọlé arípé lọ́dún náà wọ́n rí dínkù ẹ̀ wọ́n bà foundation wọn pẹ̀ ló lè náà at the end of the day. olórun foundation mi òun lórun foundation yẹn mi ò gbọ́dọ̀ pọ̀ ó fẹnu bàjẹ́. òun ló fẹnu bàjẹ́ ó fẹnu ṣátà ẹ̀ because at the end of the day everybody was blaming me on social media. ẹ tún káàbọ̀ padà èèyàn mi bó lè ṣe rí sí abẹ́rẹ́ pé lè tún ní agbára báyìí mẹ́wàá máa ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run Agbala Gabriel lónìí Agbala Gabriel lọ́la Agbala Gabriel lọ́tún Agbala Gabriel lọ́sì ẹ má pa Agbala Gabriel fún wa o èèyàn ò lè máa rìn kórí má jìn o kò sí bó ṣe fẹ́ mọ̀ ọ́n ṣe tó Agbala Gabriel kì í ṣe ń jẹ́ náà for goodness sake wọ́n lè bẹ̀rẹ̀ sí ń drag ẹ̀ lọ́tún wọ́n ń drag ẹ̀ lọ́sì bó lẹ ṣe lélẹ̀ sí ẹ̀yìn èèyàn mẹ́jẹ́ darapọ̀ ní Agbala Àríwúsí kẹ́ bá mi comment kẹ́ máa like bẹ́ẹ̀ sì ni kẹ́ bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ máa bó ṣíaṣíà ẹ máa bó kárakára bẹ́ẹ̀ náà ni kẹ́ máa bó tààràtàrà kó bá lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àníre jù báyìí lọ lórílẹ̀ tí a mú wa fún yín sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀pá pátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ́lé gbéra ńlẹ̀ Àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.